Billahi mina shaitani rajim bisimilahi rahmani rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ṣàlàáfíà ni mo bá yín ní gbogbo wàtẹ́ bá wò mí, ṣàlàáfíà mo bá yín. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni o. Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe and God will continue to bless you. Mo dúpẹ́ gan ni. Mo ti sọ wípé ọkọ àtìyàwó ni mò ń kọ́ o. Ẹ̀yin hypocrite, ẹ dákun, ẹ jọ̀ọ́, ẹ mọ́ bínú o, ẹ jọ̀ọ́. Gbogbo nǹkan tí èmi ọ̀pọ̀n tí mò ń kọ́ kò sí èyí tó lòdì sí òfin àdínì mi o. Àdínì Muhammadu ya Rasulullah, àdínì Muhammadu ya Rasulullah. Yes, ọkọ àtìyàwó là ń kọ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn, because lot of divorce issue, rí issue kékeré ni àwọn obìnrin mi fi ń gba ọkọ yín, ẹ̀yin obìnrin. Issue kékeré òun náà ni àwọn obìnrin ó sọ wípé àwọn ò ṣe mọ́, àwọn ò ṣe mọ́, àwọn ò ṣe mọ́. Issue kékeré òun ni a ní ká mójútó. Mo ti bá sọ story obìnrin kan ní ibi bíi tí ọkọ rẹ̀ tó lọ fẹ́ lòmíì nítorí nǹkan kékeré yìí náà ni tó lọ fẹ́ lòmíì. Ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀? Ọlọ́run nífẹ̀ẹ́ sí kí èèyàn mọ divorce. Ní ìsìn báyìí ẹ̀yin àwọn ọmọ ń kọ́. Ọlọ́run fẹ́ kẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín kí kankan kó mọ́ ní kùsíkù láti kí ọkọ àti ìyàwó kọ́ mọ́ ní kùsíkù fúnra wọn. Ó ní nǹkan táwa ń ṣe ń bí báyìí. Tẹ́ bá wo àwọn fídíò mi dáadáa, ẹ rí mo ti sọ sórí èèyàn kan fún yín rí tó jẹ́ pé nítorí intimacy ló fi fà á tí ọkọ tó fi lọ nájú síta. Nínú Al-Qur'ani fa Ọlọ́run fàyè gbọ́ ọkùnrin púpọ̀. Ẹ̀yin obìnrin ẹ má bínú. Ọlọ́run fàyè gbọ́ ọkùnrin gan ni. So yé yín, Ọlọ́run ẹ sì rí pé tọ́lọ́run bá ti sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀, Ọlọ́run sọ wípé I am forgiving and merciful. Láti sọ bá ti tọrọ àforíjì báyìí, Ọlọ́run dáríjì wọn. So ìwọ obìnrin kí wá ní problem ẹ? Kí ló wá ní problem ẹ? So far tó bá ti jẹ́ pé nǹkan tí wọ́n sọ wípé haram, torí pé wọ́n sọ wípé tí wọ́n bá ní kó tọ́ ọbọ náà, ṣé wàá tọ́ ọbọ náà? Ó ṣáà ní tọ́ ọbọ náà. Àdìtì kan wà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ti fún àwọn kan ní that kind of exam rí. Nǹkan tó bá ti jẹ́ haram òun ni wọ́n ní kí ẹ mọ̀ ṣe, ẹ yàgò fún, ẹ ṣe nǹkan míì. Àmọ́ nǹkan tó jẹ́ pé àárí kàpé haram ni, kí ló wá dé tó jẹ́ pé it's for enjoyment of you and your husband. Ibi tí mo lọ kọ́ yẹn, ẹ̀yin èèyàn mi, ibi tí mo lọ lé ní ó tún ga jù, ó tún làlákà. Tí wọ́n bá jù sínú bọ́ọ̀sì mi, èmi ò ní sọ. Èèyàn kan náà ló sọ fún mi, ló béèrè lọ́wọ́ mi pé báwo ni àwọn ṣe lè mọ̀ kí ni difference kí obìnrin wet àti kí obìnrin release yẹn ni wọ́n pè ní organs. So as tí n bá ṣe ń tẹ̀síwájú màá mọ̀ pé ní release. Ẹ mọ̀ sí mi gbọ́ kú mọ́ o. Wọ́n ní kí ni difference kí obìnrin wet àti organs. Mo dẹ̀ mọ̀ pé tọ́pìkì yìí ó máa wúlò fún obìnrin, ó dẹ̀ máa wúlò fún ọkùnrin. Ọkọ àtìyàwó lèmi kọ́ o àti àwọn tó ń bọ̀ lọ́nà. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ èyí tá à ń sọ yìí, wọn ò mọ̀. Èmi kọ́yàn ni o. Mò ń kọ́ yín, mò ń teach yín to be a better husband, a better wife. Àkọ́yín ni kò ṣekúṣe o. Mo jẹ́ kí mo tẹ̀síwájú. Èmi ò dẹ̀ fẹ́ àwọn èèyàn kan máa ṣe kíní kan, àwọn èèyàn kan máa ṣe conclusion. Before you conclude, please ẹ wo fídíò yẹn tán. Ìwọ tó bá yẹ pé o ti jókòó síwájú bẹ́ẹ̀ yẹn, o ti ń wò pé o fẹ́ conclude, o fẹ́ mọ fún mi ní comment conclusion. Please mo bẹ̀ ẹ́ wo fídíò yẹn tán, because ó ṣeé ṣe ìgbà míì bí kíní yẹn bá ṣe ń wá sí ọpọlọ ni a ṣe ń gbé fún yín. Gbogbo nǹkan tá à ń sọ yẹn mi ò sọ látọ̀ ọpọlọ mi ò, nǹkan tí mo research ni, and mi ì fẹ́ kọ sínú ìwé bí mo ṣe ń ṣí látàgbárí ni mo ṣe ń ṣí fún yín. So ní ìsìn náà lákọ̀ọ́kọ́ náà Ọlọ́run ní kẹ́ ẹ fẹ́yàwó, Ọlọ́run ní kẹ́ ẹ fẹ́yàwó bá alhamdulillah. Ó sì ní kẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín. Ọlọ́run wá fi àmì sí, Ọlọ́run wá ní ẹ máa ṣèbálòpọ̀ ọkọ àti láya, ẹ máa ṣèbálòpọ̀. Ọlọ́run fún yín ní ìyẹn pé ọkọ àti ìyàwó ẹ máa gbádùn ara yín pẹ̀lú ìbálòpọ̀. Ọlọ́run ní kẹ́ ẹ ṣe ìbálòpọ̀ bíi pé ẹ ń jẹ iṣu náà. Wọ́n ní kẹ́ ẹ gbádùn ara yín pẹ̀lú ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin, ọkọ àti ìyàwó. Nínú ibẹ̀ wọ́n wá ní sunna ní foreplay mi pé èèyàn kó tó di pé ẹ ṣe di gangan. Foreplay wọ́n tó bá mọ mí ní foreplay lọ wà ẹ kọ́kọ́ ṣe foreplay
inú foreplay yẹn tẹ́ bá ṣe foreplay lọ́wọ́ tí Ọlọ́run jogún ìyàwó tó nífẹ̀ẹ́ rẹ̀, tó bá ṣe foreplay yẹn obìnrin yẹn ó máa wet. Tí obìnrin yẹn bá wá wet, ó ní natural lubricant bí fluid ni, ó light látara obìnrin fún easy passage ọkọ rẹ̀ sínú ẹ̀. Bí obìnrin bá ṣe ń gbádùn kíní sí, bẹ́ẹ̀ náà ni wetness yìí ṣe máa increase sí. Bẹ́ẹ̀ ló ṣe máa increase sí, ó bá ṣe ń gbádùn ẹ̀ sí. Ó sì varies ní amount, that is ní quantity. Ìgbà mi ó máa small, ìgbà mi ó máa middle, ìgbà mi ó dẹ̀ máa large. Depending, ó lè jẹ́ time tó obìnrin yẹn ti ṣe ti pẹ́, ó lè jẹ́ pé interest yẹn ti pọ̀ jù sí. Then ìgbà mi obìnrin gan ó lè máa wet, ó depend lórí mood. So many factors ló ń fà tó obìnrin tó fi ń wet bó ṣe ń wet yẹn. Ayé ìsìn yìí a ti wá rí pé kaya mata ó tún enhance wetness obìnrin. Ẹ rí pé àwọn obìnrin mi lò kíní kaya mata báyìí, male sighting of ọkùnrin àwọn mi ò ti mọ wet. Mo sọ pé nígbà yẹn pé kẹ́ ẹ ṣọ́ra fún kaya mata tẹ́ ń lò láyé ìsìn. Ní ìsìn báyìí gan wetness yẹn wá pọ̀ débi pé àwọn ọkùnrin ti wá confuse wetness mọ́ release gangan. Release yẹn ni pé tí obìnrin bá tó bá wet tó ti ń gbádùn ẹ̀ ṣé yẹ yín, release yẹn increment blood síbi tissue tá à ń pè ní ìdọ̀. Ẹ̀jẹ̀ yẹn increment ẹ̀jẹ̀ yẹn wọ́n máa pọ̀ níbẹ̀, wọ́n máa increase ẹ̀ máa rí bóbìnrin yẹn ṣe máa ṣe. Obìnrin yẹn gbogbo rhyme ẹ̀, gbogbo body ẹ̀, gbogbo system ẹ̀, gbogbo ìrònú ẹ̀ àti wá ẹ̀ ṣà máa rí nínú movement ẹ̀ pé ó dàbí pé she's trying to do something. So tó bá kàn di ẹ̀kan náà ni kíní á kàn split out. Ó bá split out ó máa wà ní light milk color, you understand. Ìgbà yẹn ẹ̀ẹ́dì tó obìnrin yẹn ó máa jerk bí ọkùnrin ṣe ń jerk yẹn, wọ́n ọkùnrin bó ṣe understand bí ọkùnrin ṣe ń jerk nígbà míì. Kò ṣe gbogbo obìnrin náà ló máa ń ṣe lé obìnrin ṣe máa ń jerk bí ọkùnrin ṣe máa ń jerk tó máa fẹ́ ejaculate. Àwọn obìnrin mìíràn máa ń jerk bẹ́ẹ̀. Ẹ wá rí tó bá jẹ́ pé ọkùnrin yẹn bá wà nínú wọn gbà yẹn, ẹ rí pé tí gbogbo pelvis yẹn máa contrast. Tó bá dẹ̀ ti come yẹn tán, ẹ rí pé ara rẹ̀ máa balẹ̀. Ẹ wá rí obìnrin mi máa rẹ́rìn, gbogbo eléyìí náà ó very serious gbogbo obìnrin. Ẹ dẹ̀ rí àwọn obìnrin mi wọ́n stand still, so yẹn wọ́n stand still, wọ́n ò ní move, wọ́n release lọ́wọ́ nìyẹn. Tí wọ́n bá ti release lẹ́yìn pé ara wọn máa balẹ̀, ẹ̀yin náà máa rí pé bó ṣe ṣe ní ìsìn bẹ́ẹ̀ kọ́ ló ṣe ṣe ní last moment ago, pé kíní kan ti ṣẹlẹ̀ ní ẹ̀ mọ̀. Àwọn obìnrin mi wọ́n pretend the organs pé wọ́n ti wet, rárá ó yàtọ̀. Kẹ́ ẹ bá mọ difference tí obìnrin bá ti release, tó bá release kò ní desire rẹ̀ bó ṣe ń desire rẹ̀ látẹ̀yìn, ó máa fẹ́ cool down díẹ̀. Tó bá tẹ̀ wá pick ẹ̀tẹ̀ kọ́kọ́ rí pé ara rẹ̀ balẹ̀ náà bí ara ọkùnrin náà ṣe mọ́ ń balẹ̀ náà ni. Àmọ́ Ọlọ́run fún àwọn obìnrin mi very few ní oore ọ̀fẹ́. Lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́kọ́ kọ̀ mọ́ alákọ̀ọ́kọ́ yẹn ni òun ni ultimate. Tí wọ́n ti kọ́kọ́ kọ̀ mọ́ alákọ̀ọ́kọ́ yẹn tán wọ́n lè kọ̀ mọ́ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta sí i, àmọ́ kò ní dàbí alákọ̀ọ́kọ́ yẹn. Àmọ́ ìyẹn ó need lot of concentration níbi ojú ìdọ̀. Níbi ojú ìdọ̀ ó lè mọ̀ jẹ́ exactly lórí ẹ̀ àti sọ fún yín pé gbogbo around yẹn kò síbi tó lè trigger, ó depend lórí ibi tí ó mọ̀ catch obìnrin yẹn dáadáa. So you need to understand your wife. Ẹ má tijú, ẹ má calculate obìnrin bí oníranù tó bá ń sọ fún yín pé this is what I want. Ẹ má calculate obìnrin bí oníranù. Ìwọ ọkùnrin má jẹ́ kí wọ́n tàn ẹ́ jẹ. Obìnrin tí ò bá wet kò gbádùn ẹ, wọ́n lè mọ fake ẹ, wọn ò gbádùn ẹ. Tí obìnrin tó bá enjoy nǹkan tó ń ṣe ó máa wet. Tí enjoyment yẹn bá wá ń lọ bí òkè tó ń climax òun ló máa result sí organs tá à ń pè ní release come. Bí ẹ̀yin ọkùnrin ṣe ń jack tẹ́ ejaculate, bẹ́ẹ̀ náà ni obìnrin míì máa ń jack
tó náà máa release, àmọ́ release obìnrin tó ti tọkùnrin. Àmọ́ nígbà míì o nǹkan míì tí wọ́n jẹ rí báwọn obìnrin mi ó split it out tó ṣe kọ̀pọ̀ ẹ̀, ó depend lórí nǹkan tí wọ́n ti jẹ. Tẹ́ bá wá rí obìnrin míì tí ò ṣe bí ìyẹn, she is not less a woman. Ó varies dáadáa, ó varies from woman to woman kí là ń jẹ. Ẹ jẹ́ kí n sọ fún yín, nínú 100% obìnrin rí àwọn obìnrin míì nearly every time tí wọ́n bá súnmọ́ ọkùnrin òní wọ́n máa ń release time tí wọ́n bá ń ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọkọ wọn yẹn, time yẹn ni wọ́n máa ń release. Àwọn míì dẹ̀ ní, ẹ jẹ́ kí n sọ fún yín, wọn ò tiẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn tá a bá lọ pé wọn mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ ká fi àwọn yẹn sí category àwọn tó ń ṣe once in a while, ká ní occasionally. A fi àwọn yẹn ká sọ wípé 50% wọn ò ṣe àbí kọ́ mọ́ ṣe ní occasionally. Àwọn tí wọ́n ṣe ní nearly every time, èmi kọ́ research ló gbé, àwọn tó ṣe ní nearly every time, you understand, ká fi wọ́n sí 40%. Àwọn tí wọn ò ṣe àbí tí wọ́n ṣe ní occasionally once in a while, ká fi àwọn sí 50%. Àwa ní 10% tó jẹ́ pé àwọn ni multiple. Àwọn yẹn wọ́n lè tí wọ́n bá come nísìn, ẹ fún wọn ní 2 seconds wọ́n tún ṣe àmọ́ wọn ò pọ̀. So ìwọ tí ìyàwó rẹ bá fall sí under kò kí ń ṣe àbí occasionally, má wò bí ẹni pé kò wà pa o, má wò bí ẹni pé kò wà pa. Then ẹ jẹ́ kí n fi lè conclude ni pé nǹkan tó fẹ́ fi lè conclude ni pé ẹ̀yin obìnrin tí wọ́n gé idán yín, ẹ̀yin obìnrin tí wọ́n circumcise yẹn, mo sọ tí wọ́n gé idán yín, mo fẹ́ kẹ́ lọ fi kúrò lórí pé ẹ ní gbádùn ọkọ. Ẹ mọ́ sọ bẹ́ẹ̀. Tó bá ti sọ bẹ́ẹ̀, ó ti demoralize ara rẹ̀, ó ti zero ara rẹ̀. So kí wá ní àǹfààní pé ẹ marry? Ẹ bẹ̀rẹ̀ sí ní reorientate ara yín pé ọ̀rẹ́ mi tí wọn ò gé, tí wọn ò dábẹ́ fún, ó gbádùn ọkọ ẹ̀. Èmi náà tí wọ́n gé abẹ́ fún, màá gbádùn ọkọ mi. Ẹ wá fídíò mi, gbogbo bẹ́ẹ̀ ṣe tẹ̀lé, bẹ́ẹ̀ ṣe mọ gbádùn ọkọ yín. Alákọ̀ọ́kọ́ mo ní kẹ́ ẹ yọ orientation yẹn. Yes, mo dúpẹ́ fọ́lọ́run fún article yìí. Alhamdulillah, subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin. Mo dúpẹ́, mo ń teach èèyàn ni, mo ń teach ọkọ àtìyàwó. Ìwọ tó bá feel otherwise, you are on your own. Tó bá rí pé nǹkan tí mo kọ yóò lòdì sí Ọlọ́run, ó kù wọ́n náà, ó kù Ọlọ́run. Bye for now.